lágbára Ọlọ́run ọ̀sẹ̀ tuntun yìí yóò sọ wá. Ìròyìn fẹlifẹli náà ló dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí ti ṣe ọjọ́ ajé ọjọ́ Monday ọjọ́ kẹfà nínú oṣù kọkànlá ọdún 2023. Fẹ́mi Adélúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn-ún tá a bá padà dé kí ìròyìn fẹlifẹli wá máa tẹ̀síwájú lẹ́kùnrẹ́rẹ́. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹlifẹli ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu lánàá ní bàbá òun tún kéde ìrìn àjò tuntun eléyìí tí wọ́n fẹ́ rìn kúrò láti orílẹ̀-èdè Nàìjíríà lọ sí orílẹ̀-èdè Saudi Arabia níbi ìpàdé kan eléyìí tó ní ṣe èyí tí ó jẹ́ kí ètò ọrọ̀ ajé ìdàgbàsókè kó túbọ̀ bá orílẹ̀-èdè wa Nàìjíríà tó ń tẹ àjọṣepọ̀ aláìlẹ́gbẹ́ tí ó wà láàrin orílẹ̀-èdè Nàìjíríà àti orílẹ̀-èdè Saudi Arabia. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde, wọ́n ní nínú ọ̀sẹ̀ tuntun yìí ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu yóò tẹ ọkọ̀ bàálù létí lọ sí orílẹ̀-èdè Saudi Arabia lọ́hùn-ún níbi tí ó ti ṣe ìpàdé pẹ̀lú àwọn aláṣẹ lọ́balọ́ba ní orílẹ̀-èdè Saudi Arabia àti àwọn àyíká agbègbè orílẹ̀-èdè èyí tó rọ̀gbà yí Saudi ọ̀hún ká nínú ọ̀rọ̀ kan èyí tó jáde látọ̀ ọwọ́ ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ìròyìn ìbáraẹ̀lú sọ̀rọ̀ sí ààrẹ eyín ọ̀gbẹ́ni Àjúrì Ngelale tó gbé ọ̀rọ̀ jáde wípé nínú ọ̀sẹ̀ yìí ààrẹ Bọ́lá Ahmed Tinubu yóò lọ sí orílẹ̀-èdè Riyadh nínú ètò ìpàdé kan èyí tí ó wáyé ní Riyadh lọ́hùn-ún ní orílẹ̀-èdè Saudi Arabia níbi tí àwọn lẹ́nu lọ́rọ̀ yóò ti péjú pésẹ̀ síbẹ̀ nínú ọ̀sẹ̀ yìí. Wọ́n ní ìpàdé náà èyí tí yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ kẹwàá nínú oṣù kọkànlá tí ó sì parí ní ọjọ́ kọkànlá oṣù kọkànlá tá a wà yìí pẹ̀lú àwọn ìrìnàjò míì èyí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí yóò rìn àti ìpàdé tí yóò ṣe pẹ̀lú àwọn aláṣẹ orílẹ̀-èdè Saudi Arabia. Wọ́n ní lẹ́yìn ìpàdé yìí wọ́n ní ìgbàgbọ́ wípé dídùn lọ́sàn yóò so fún orílẹ̀-èdè Nàìjíríà àti ìbáṣepọ̀ láàrin orílẹ̀-èdè Nàìjíríà àti orílẹ̀-èdè Saudi Arabia. Àgbà agbẹjọ́rò tó tún jẹ́ ajá fún ẹ̀tọ́ ọmọ ènìyàn ní orílẹ̀-èdè wa Nàìjíríà eyín ọ̀gbẹ́ni Femi Falana, gẹ́gẹ́ bí àwọn Yorùbá ti máa ń pa á lówe wípé Falana rán tara rẹ̀ ní báyìí Falana kọ̀ jálẹ̀ láti rán tara rẹ̀ nìkan nítorí ìfẹ́ tó ní sí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jù àwọn mẹ̀kúnnù èyí tó jẹ́ wípé Femi Falana ti sọ̀rọ̀ jáde láti rántí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé ó yẹ kí gbogbo àwọn gómìnà tí wọ́n ti jẹ tí wọ́n ti fi ipò sílẹ̀ sẹ́yìn kí wọ́n kọ́ ṣe ìwà rere lára Gbenga tó jẹ́ ọ̀kan nínú àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè wa Nàìjíríà lọ́wọ́ báyìí àti aṣòfin àgbà Ibrahim Dakwambo èyí tó jẹ́ wípé àwọn méjèèjì wọ̀nyí ni wọ́n ti fìgbà kan jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí láwọn ìpínlẹ̀ wọn tó tún jẹ́ ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà lọ́wọ́ báyìí tí wọ́n sì sọ wípé owó oṣù ìfẹ̀yìntì èyí tí wọ́n sọ fún àwọn gómìnà tó ti kúrò lórí ipò èyí tó jẹ́ ti àwọn méjèèjì wọ̀nyí fún ara wọn ni wọ́n ní kí wọ́n dá owó ọ̀hún dúró kí gómìnà èyí tó bá bẹ lórí àlééfà láwọn ìpínlẹ̀ tí wọ́n ti jáde náà kí wọ́n dá owó ọ̀hún pọ̀ mọ́ àwọn nǹkan míì tí yóò mú ìdàgbàsókè bá ìpínlẹ̀ wọn Fẹ́mi Falana tó wòye wípé irúfẹ́ ìgbésẹ̀ èyí tí Gbenga àti Ibrahim Dakwambo gbé yìí jẹ́ ìgbésẹ̀ ọmọlúàbí olótìtọ́ àtẹni tó ń fẹ́ ìlọsíwájú orílẹ̀-èdè yìí tó sì ní ìfẹ́ àwọn mẹ̀kúnnù. Ó wá ní òun rọ gbogbo àwọn gómìnà yòókù tí wọ́n ń bẹ nílé ìgbìmọ̀ aṣòfin àgbà àbí ilé ìgbìmọ̀ aṣojúṣòfin kí àwọn náà dákun dábọ̀ kí wọ́n kọ́ ṣe ìwà rere èyí tí àti Ibrahim Dakwambo tí wọ́n gùn yìí. Onírúfẹ́ àwọn ìwà yìí ló jẹ́ ìwà ọmọlúàbí láwùjọ. Fẹ́mi Falana tó tẹ̀síwájú ó ní ìgbà kan sẹ́yìn nílé ẹjọ́ gíga ìjọba àpapọ̀
eléyìí tí wọ́n ti gbé ọ̀rọ̀ ń lọ síbẹ̀ láti ọwọ́ àjọ serap àti iléeṣẹ́ ọba àgbà eléyìí tó rí sí ètò ìdájọ́ lórílẹ̀‐èdè yìí èèyàn Attorney General of the Federation èyí tí wọ́n ti fi òfin de àwọn gómìnà tó bá ti kúrò lórí ipò láti má lè máa gba owó ìfẹ̀yìntì wọn mọ́ o ṣùgbọ́n tí àwọn gómìnà tó kúrò lórí ipò ọ̀hún kọ̀ jálẹ̀ láti kọtí ọ̀gbọ̀nyìn sí ìgbẹ́jọ́ náà èyí tó wáyé lọ́dún 2017 Femi Falana lákòótán nínú ọ̀rọ̀ rẹ̀ ó lóun gbóṣùbà ràbàǹdẹ̀ fún Gbenga Daniel àti Ibrahim Dakwabo látàrí ìgbésẹ̀ yìí nítorí pé wọ́n tẹ̀lé òfin wọ́n sì bọ̀wọ̀ fún òfin orílẹ̀-èdè Nàìjíríà. Lórí bí nǹkan ti ń lọ ní orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ o ọ̀pọ̀lọpọ̀ àwọn ìpínlẹ̀ kan ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kojú ìṣòro lórí ọ̀wọ́n gógó afẹ́fẹ́ ìdáná tá a mọ̀ sí cooking gas èyí tó ti gbé owó lórí báyìí tí wọ́n ti ń ta kílò kan ní owó tó tó ẹgbẹ̀rún kan ó lé o ní báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìpínlẹ̀ gẹ́gẹ́ bí aṣojúkọ̀ròyìn iléeṣẹ́ wa èyí tó jáde lópin ọ̀sẹ̀ tó kọjá láti lọ rèé fi ọ̀rọ̀ wá àwọn èèyàn lẹ́nu wò àti lọ sí àwọn ìpínlẹ̀ kan jẹ lábọ̀ wípé o àwọn ìpínlẹ̀ bíi ìpínlẹ̀ Èkó pẹ̀lú àwọn ìpínlẹ̀ Katsina, Sokoto, ìpínlẹ̀ Delta, ìpínlẹ̀ Kaduna tòun ti ìpínlẹ̀ Kano ni wọ́n ti kojú ọ̀wọ́n gógó afẹ́fẹ́ ìdáná báyìí tó fi mọ́ ìpínlẹ̀ Ògùn lórí iye tí wọ́n ta afẹ́fẹ́ ìdáná èyí tá a mọ̀ sí cooking gáàsì bó ṣe gbé owó lórí tó sì mú ìbẹ̀rùbojo bá àwọn ènìyàn èyí tó ń ra kíní ọ̀hún láti fi dáná o tẹ́lẹ̀tẹ́lẹ̀ bẹ́ẹ̀ bá gbàgbé láàrin oṣù kẹfà oṣù keje ọdún tá a wà yìí wọ́n ní kílò tó lè tó jẹ 12.5 kg wọ́n ní bí ẹgbẹ̀rún mẹ́fà ó lé díẹ̀ èyí ni wọ́n fìlì rẹ̀ tí wọ́n sì ń gbé sókè dáadáa tó ń ṣe dáadáa sí o wọ́n lámọ̀ nínú oṣù kẹwàá èyí tá a lò tán sí ìbẹ̀rẹ̀ oṣù kọkànlá yìí wọ́n ní iye tí wọ́n ń gba kílò 12 ó lé 12.5 kg báyìí inú ló ti lọ sí ẹgbẹ̀rún 14 náírà ó lé belenja o èyí tó sì fà á kí gbogbo àwọn ènìyàn tó ń ra kíní ọ̀hún kí wọ́n máa kanra gógó pẹ̀lú ohun ìgbérara àti ìnira eléyìí tí wọ́n ń kojú rẹ̀ lórí bí kíní ọ̀hún tí wọ́n tí ò tún sí owó níta o lákòótán nínú ọ̀rọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí wípé yèyí ọmọ ní gbọmọ èrùkẹ̀rẹ̀ báyìí ní gbọmọ Ọ̀rúnmìlà o kí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n tètè wá nǹkan ṣe sí i kí wọ́n wá wọ̀rọ̀ kò fi ṣàdá lórí afẹ́fẹ́ ìdáná ọ̀hún èyí tó gbé owó lórí. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó ló ti fi ìdí ìṣẹ̀lẹ̀ ikú arábìnrin ẹni ọdún 39 Lilian Nwarache ni wọ́n ti fìdí rẹ̀ múlẹ̀ wípé lótìtọ́ àti lódodo lárábìnrin ọ̀hún ń ló mu oògùn èkútélé o èyí tó gba ẹ̀mí lẹ́nu rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti sọ ọjọ́ Jímọ̀ tó kọjá yìí ní agbègbè Ìwàyà ní ìpínlẹ̀ Èkó ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ tí wọ́n ní arábìnrin Lilian Nwarache ẹni ọdún 39 ọ̀hún òun ló mu oògùn èkútélé o tó sì jẹ́ pé lẹ́yìn tó mú tán ló gbìyànjú láti lọ rèé bẹ́ ò sínú odò kan kó tó di pé àwọn ènìyàn lẹ́yinjú àánú tó ń gba agbègbè etí odò ọ̀hún kọjá o wọ́n dòòlà ẹ̀mí rẹ̀ wọ́n ní bí wọ́n ti tẹ̀síwájú arábìnrin Lilian Nwarache yìí òun ló ti wà nínú àìsàn lọ́jọ́ pípẹ́ kan tó sì jẹ́ wípé ó ti ná ọ̀pọ̀lọpọ̀ òbítíbitì owó lórí àìsàn ọ̀hún tí ò sì tí ì fi sílẹ̀ èyí tí wọ́n gbé lọ ilé ìjọsìn kan èyí tó ń bẹ ní agbègbè Ìwàyà ní ìpínlẹ̀ Èkó tó sì jẹ́ wípé lásìkò tó rí wípé ọwọ́ pa ẹsẹ̀ pa ìlú lọ rèé yọ́kẹ́lẹ̀ láti lọ ra oògùn èyí tó fi ń pa èkútélé o tó sì mú oògùn ọ̀hún tó ní ó mu tán tiketíke ni tí ò ṣẹ́kù nǹkan kan o kó tó di pé fẹ́ lọ gbẹ̀mí ara rẹ̀ láti bẹ́ sódò wọ́n ní àwọn tí wọ́n dòòlà rẹ̀ yìí ni wọ́n gbà á kúrò lọ́wọ́ ikú àti bẹ́ sódò náà tí wọ́n gbé Lilian Nwarache lọ sí ilé ìwòsàn nígbà tí wọ́n kófìrí wípé ẹnu rẹ̀ àti gbogbo ara rẹ̀ ó rùn fún oògùn eléyìí tó ti gbé mu o wọ́n ní ní gẹ́rẹ́ tí wọ́n gbé délé ìwòsàn kò lo ìṣẹ́jú péréte o kó tó di pé ó gbèkúrú jẹ lọ́wọ́ ẹ̀bọra o iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó tún ní ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ ní ọjọ́ kẹta oṣù kọkànlá ọdún tí a wà yìí lẹ́yìn àyẹ̀wò fi hàn wípé Lilian ó mu oògùn
èkútélé látàrí àìsàn ọlọ́jọ́ pípẹ́ o eléyìí tó ṣe tó sì ti ná owó àti ìtìjú eléyìí tí àìsàn ọ̀hún tó kó bá kó tó di pé ó gbẹ̀mí lẹ́nu ara rẹ̀. Nínú ìròyìn amúlùúdùn gbajúgbajà ọkùnrin tí ń kọrin tàkasùfé tí ṣe ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà Rẹ̀mílẹ́kún Abdulkadir Sàbárù tí gbogbo èèyàn mọ̀ sí Reminisce òun mà ló ti sọ̀rọ̀ jáde lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún díẹ̀ sẹ́yìn èyí tí arákùnrin ọ̀hún Reminisce tó ti fi iṣẹ́ orin sílẹ̀ fún ìgbà díẹ̀. Reminisce tó wá sọ̀rọ̀ ó ní yíyọ tẹkùn bíi tójú kọ́ ò ó ní kì í ṣe wípé bí àwọn ọ̀dọ́ bí wọ́n ṣe ń wọnú orin tàkasùfé ló lé òun bí kò ṣe wípé òun fún ara ní ìsinmi láti lè mójútó àwọn ẹbí òun pàápàá jù àwọn ọmọ òun nítorí wípé ọmọ ẹni òun lẹ́yìn wá ọ̀la ọmọ ẹni òun sì ní ọjọ́ ọ̀la ẹni ó ní gbogbo iṣẹ́ tí èèyàn bá ń ṣe tó bá ti yọ tọwọ́ ọmọ kúrò iṣẹ́ ọ̀hún iṣẹ́ lásán ni ó nítorí kí ọmọ ẹni lè là kó lè òlu kó lè jẹ́ ènìyàn láṣẹ torí rẹ̀ ń ṣiṣẹ́. Reminisce tó sọ̀rọ̀ mú nínú ètò kan eléyìí tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò níbẹ̀ ni wọ́n ti bèrè ìdí pàtàkì tó ṣe fi orin sílẹ̀ láti bí ọdún méje sẹ́yìn ṣùgbọ́n báyìí o Reminisce ni òun ti dé padà nítorí ràbájì gan torí rẹ̀gẹ̀dẹ̀ fẹ́ láti máa tẹ̀síwájú nínú iṣẹ́ orin èyí tí ọba dẹ́dà tó fi rán òun àti eré sinimá àgbéléwò eléyìí tí orin tó fi rán òun o. Reminisce tó sọ̀rọ̀ náà ó ní lára àwọn nǹkan èyí tóun tún ṣe fún ara ní ìsinmi láti mójútó àwọn ọmọ òun ó ní pẹ̀lú bó ṣe jẹ́ wípé àtòun àti àwọn ọmọ òun wọ́n jọ ń bẹ wọ́n sì jọ ń sùn lábẹ́ òrùlé kan náà ó ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà lòun lo ọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́rin ọjọ́ márùn-ún kóun tó rí àwọn ọmọ òun sójú nítorí pé nígbà tóun ó bá fi dé láti iṣẹ́ orin àwọn ọmọ yóò ti gba ilé ìwé lọ nígbà tí àwọn ọmọ yóò bá fi dé láti ilé ìwé òun yóò tutù gba òde eré lọ ó ní ó máa ń lo ọjọ́ mẹ́rin márùn-ún ní ìgbà míì kóun tó fojú rí àwọn ọmọ òun tí wọ́n jọ ń bẹ lábẹ́ òrùlé kan náà ó ní nípa ìdí èyí òun nílò láti mójútó àwọn ọmọ òun kí wọ́n lè ní ọjọ́ ọ̀la rere gẹ́gẹ́ bí Reminisce bó ti sọ ọ̀rọ̀ ọ̀hún lórí ètò náà. Nínú ìròyìn eré ìdárayá àwọn èsì àbájáde ìfẹsẹ̀wọnsẹ̀ èyí tó wáyé ní òpin ọ̀sẹ̀ lọ́jọ́ Sunday àná tí ṣe ọjọ́ karùn-ún nínú oṣù kọkànlá ọdún tí a wà yìí nínú ìdíje ìfẹsẹ̀wọnsẹ̀ English Premier League torílẹ̀-èdè Ìlàndì lọ́hùn-ún bó ti lọ rèé o. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù Nottingham Forest àwọn tí wọ́n fi àgbà wọn ikọ̀ agbábọ́ọ̀lù Aston Villa 2-0 ni wọ́n fi ìyà jẹ Aston Villa tó wá bá wọn nílé o. Bákan náà ikọ̀ agbábọ́ọ̀lù Luton Town àwọn náà wà nílé wọn ní ìgbà tí Liverpool tí àwọn náà tí wọ́n gbéra láti lọ rèé bá wọn o ọ̀mì ẹyọ kankan ni wọ́n jọ láǹfààní láti gbá wọ inú àwọn ara wọn. Láti bẹ̀ ẹ jẹ́ kí n máa gbàbẹ̀ lọ sí orílẹ̀-èdè Spain nínú ìdíje ìfẹsẹ̀wọnsẹ̀ La Liga lọ́hùn-ún ikọ̀ agbábọ́ọ̀lù Deportivo Alaves Deportivo àwọn náà ṣe dáadáa o ẹyọ kan dondo ni wọ́n fi ṣàlejò ikọ̀ agbábọ́ọ̀lù Almeria ẹyọ kan sí òdo ni. Valencia náà ṣe dáadáa ńlé wọn ẹyọ kan sí òdo ni wọ́n fi àgbà ni wọ́n fi wọn Granada eléyìí tó wá bá wọn nílé wọn o. Bákan náà ikọ̀ agbábọ́ọ̀lù Villarreal àwọn náà wọ́n jẹ ìyà àjẹmọ́lé o lọ́wọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Athletic Club 3-2 ní Athletic Club ni wọ́n na Villarreal mọ́lé o. Real Madrid àti Rayo Vallecano lódò báyìí ni o kò sẹ́ni tó fi àgbà wọn ra wọn 0-0 òdo àti òdo bẹ́ẹ̀ bá papọ̀ òdo náà ni yóò gbé wá o ohun tí wọ́n jọ gbá nìyẹn. ẹ jẹ́ n gbàbẹ̀ máa lọ sínú ìdíje Serie A lọ́hùn-ún ní orílẹ̀-èdè Ìtàló níbi tí mo ti rí ikọ̀ agbábọ́ọ̀lù Verona wọ́n jẹ̀yà pọnmọpọnmọ ni wọ́n jẹ o lọ́wọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Monza 3-1 ni wọ́n na Verona mọ́lẹ̀. Bákan náà Cagliari àwọn náà kó dìbò Genoa lórí o Cagliari 2-1 ni wọ́n na Genoa lánàá bolẹ̀. Bákan náà ikọ̀ agbábọ́ọ̀lù Roma àwọn náà ṣe gudugudu méje tó ń ti ẹ̀yà mẹ́fà ní ìgbà tí wọ́n fi àgbà wọn Lecce 2-1 báyìí ni wọ́n na Lecce tó fẹ́ wá bà tiwọn jẹ́ mọ́lẹ̀ o. Ikọ̀ agbábọ́ọ̀lù Fiorentina àwọn náà mà ṣe dáadáa o ní ìgbà tí wọ́n jẹ ìyà pọnmọpọnmọ lọ́wọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Juventus èyí tó nà wọ́n mọ́lé
1-0 láti bẹ̀ lọ sí orílẹ̀-èdè Germany kí n mú ẹyọ kan wá o ká fi kálẹ̀ fún ti abala eré ìdárayá lónìí. Ní Bundesliga lọ́hùn-ún, ikọ̀ agbábọ́ọ̀lù Wolfsburg àti Werder Bremen wọ́n jọ figagbága ní kò sẹ́ni tó fi àgbà wọn ra wọn. 2-2 ni wọ́n jọ láǹfààní láti gbá wọ inú àwọn ara wọn. Bó ti wà nìyẹn ní abala eré ìdárayá títí lójú wà látẹ́tùmá láǹfààní sí ọ̀tún ròyìn míì. Mo gbà á ládùúrà wípé ilé òní lé wa ọ̀nà nínà wá o. Femi Adélúgà lẹ́nu tó múlò yàn wá sí ojú amóhùnmáwòrán yín. Ire àtayọ̀ la ó fi pàdé. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.